Ayọ̀mídé. Ayọ̀mídé. Adesmark production. Ayọ̀mídé. Àwọn ló tún gbòde. Ayọ̀mídé. Individual production. Ayọ̀mídé. Àwọn ló lè ṣe o. Ayọ̀mídé. Ìgbéyàwó ló fẹ́ ṣe. Ayọ̀mídé. Ọmọ ló fẹ́ kó o. Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ máa fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé. Ayọ̀mídé. Adesmark production. Ayọ̀mídé. Àwọn ló tún gbòde. ẹ̀yin ọmọ ọlọ́run mo tún kí yín lé ní pé ẹ kú ọjọ́ mẹ́ta kan ẹ káàbọ̀ sí orí ètò wa yìí Olúwa yóò máa ràn wá lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé wíwà láàyè wa oore ọ̀fẹ́ rẹ̀ ni bẹ́ẹ̀ ni wíwà láàyè wa oore ọ̀fẹ́ bàbá ni kí ni ọlọ́run sì fẹ́ lọ́wọ́ òwò àti èmi ó náà ní ká máa dúpẹ́ àǹtí bọ̀dá ọ̀nkú jẹ́ iná létí nǹkan kan ṣó mọ̀ pé ọlọ́run ò dá ọ sáyé láti wá kọ́lé láti wá ra mọ́tò láti wá ní ilé iṣẹ́ sórí gbogbo nǹkan tó níyẹn àǹfààní tó níyẹn oore ọ̀fẹ́ lórí gbà kí o kò ṣe ìwọ̀ ń bẹ̀ téèyàn bá ní ṣùgbọ́n tó ṣe pàtàkì rẹ̀ ní láti ní ọlọ́run torí pé wíwà láàyè rẹ̀ láti lè yin ọlọ́run ni sórí ilé iṣẹ́ tó ní owó tó ní ìbùkún tó ní láti lè fi yin ọlọ́run ni fún ògo ọlọ́run ní gbogbo nǹkan wọ̀nyí mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ tá a rí gbà lọ́wọ́ baba God bẹ́ẹ̀ ni our Lord Jesus Christ our Father in heaven King of glory òun ní kábíyèsí rẹ̀ bàbá ẹ ṣé sà torí náà láàárọ̀ tó bá ti jí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa mo dúpẹ́ o mo sùn láyọ̀ mo ti jí lálàáfíà o ṣẹ́mi náà rè mo lajú mo ríran mo lẹ́sẹ̀ mo lè fi rìn sórí gbogbo nǹkan tá à ń dárúkọ wọ̀nyí fún àwọn tí ó ṣe aláìní fún wọn mọ iyì rẹ̀ ṣùgbọ́n àwọn tó kàn déédéé díje tó ti lọ oore ọ̀fẹ́ lórí gbà ẹ̀mí mímọ́ mo fi ṣe ilé ọ lọ́wọ́ ìwọ ni master teacher ìwọ ni olúwa mojúbà rẹ ẹ̀mí mímọ́ mojúbà rẹ olódùmarè my Jesus redeemer olùràpadà mi ẹ mà ṣe o ǹjẹ́ olúwa iṣẹ́ náà tún dé báyìí gba àkóso ẹnu mi gba àkóso ọkàn mi òye rẹ ni mo béèrè fún ẹ̀mí mímọ́ torí pé ìwọ ni olùkọ́ni àgbà wà á tọ́ wa sọ́nà nínú ètò yìí kí ògo kó jẹ́ ti ìwọ ọlọ́run kí ìbùkún rẹ kí ó sì jẹ́ tiwa ní orúkọ Jésù Kristi olúwa wa àmín 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 lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí ẹ̀yin ọmọ ọlọ́run ọpẹ́ ni fún olódùmarè àti oore ọ̀fẹ́ tí a tún rí gbà lónìí ohun tí olúwa fi sí mi lọ́kàn láti jọ jíròrò lé lórí fún àǹfààní àti fún ìtẹ̀síwájú ìgbésí ayé àlàáfíà láàrin ìgbéyàwó wa òun náà ni òpó mẹ́rin pàtàkì tí ó di ìgbéyàwó mú òpó mẹ́rin pàtàkì tí ó di ìgbéyàwó mú òpó mẹ́rin yóò sì dá tí ọkọ àti aya bá lè mọ̀ ẹ mọ̀ bí tẹ́ ẹ lè dojú àdúrà kọ ẹ ó mọ̀ nǹkan tí ẹ gbúdọ̀ ṣe fúnra yín àti eléyìí tẹ́ ẹ gbúdọ̀ ṣe so òpó mẹ́rin ó ṣe pàtàkì tí kan bá yẹ nínú rẹ̀ ìṣòro ó dé torí náà ṣá wo àwọn òpó mẹ́rẹ̀ẹ̀rin báyìí arákùnrin ẹ ṣeun sá ẹ bá wa kà síwájú níbi tí ẹ ti ṣí yẹn Éfésù. Nítorí náà ẹ máa ṣe àfarawé ọlọ́run bí àwọn ọmọ ọ̀wọ́n. Yes. Ẹ sì máa rìn ní ìfẹ́. Yes. Gẹ́gẹ́ bí Kristi pẹ̀lú ti fẹ́ wa. Tí ó sì fi ara rẹ̀ fún wa ní ọrẹ àti ẹbọ fún ọlọ́run fún òórùn dídùn. Okay. Ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èrí tàbí ojú kòkòrò bẹ́ẹ̀ni kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́ rárá bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́. Ìbáà ṣe ìwà ọ̀bùn àti àwọn nǹkan tọ́lọ́run fẹ́ nìyẹn o.
láàrin ìgbéyàwó ọ̀hún. àwọn ohun tí kò tọ́ Yes. ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́. Tó ń bọ̀ máa nítorí dúpẹ́. ẹ̀yin mọ èyí dájú pé Yes. kò sí panṣágà Yes. tàbí aláìmọ́ ènìyàn Yes. tàbí olójú kòkòrò tí í ṣe olùbọ̀rìṣà Bẹ́ẹ̀ni. tí yóò ní ìní kan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Okay. ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni fi ọ̀rọ̀ asán tàn yín Ṣé à jẹ. ń gbọ́ báyìí o? nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn. Ẹ ṣé. nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn lẹ́ẹ̀kan Bẹ́ẹ̀ni o. ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Olúwa. ẹ máa rìn gẹ́gẹ́ bí àwọn ọmọ ìmọ́lẹ̀. Exactly. nítorí èso Máa rìn bí ìmọ́lẹ̀ o. gbogbo Yes. àti òdodo Yes. àti òtítọ́. Aha. ẹ sì máa wádìí ohun tí í ṣe ìtẹ́wọ́gbà fún Olúwa. Bẹ́ẹ̀ni. ẹ má sì bá ìléso iṣẹ́ òkùnkùn Kẹ́gbẹ́ pọ̀ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹ kúkú máa bá wọn wí. Ẹ máa bá wọn wí. nítorí ìtìjú tilẹ̀ ní láti máa sọ̀rọ̀ nǹkan wọn ní tí wọ́n ń ṣe ní kọ̀kọ̀. Ní kọ̀kọ̀ bẹ́ẹ̀ni o ìtìjú ni. ohun tí a bá wí ni ìmọ́lẹ̀ fi hàn. nítorí ohunkóhun tí ó bá fi nǹkan hàn Ìmọ́lẹ̀ ni. Yes. nítorí náà ni ó ṣe wípé Aha. jí Ìwọ tí ó sì sùn ṣe ni kò jí kúrò lójú oorun. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. nítorí náà ẹ kíyèsí láti máa rìn ní ìwà pípé kì í ṣe bí àwọn aláìlọ́gbọ́n Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n bí àwọn ọlọ́gbọ́n. Àwọn ọlọ́gbọ́n ẹ máa ra ìgbà padà. máa ra ìgbà padà. nítorí Búburú ní gbogbo ọjọ́. nítorí náà ẹ má ṣe jẹ́ aláìlóye ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Ẹ máa òye ohun tí ìfẹ́ Ọlọ́run já sí o. ẹ má sì ṣe mu wáìnì ní àmupara. Yes. nínú èyí tí Rúdurùdu wà ń bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹ kún fún ẹ̀mí. Ẹ̀mí mímọ́. ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù àti Àti orí yìn. àti orin ẹ̀mí. Yes. ẹ máa kọrin. Ẹ máa kọrin ayọ̀ máa kọrin dídùn ní ọkàn ní ọkàn yín sí Olúwa. Yes. ẹ máa dúpẹ́ nígbà gbogbo. Máa dúpẹ́ ní ìgbà gbogbo. lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni. àní bàbá. Yes. ní orúkọ Jésù Kristi Olúwa wa. Yes. ẹ máa tẹríba fún ara yín Máa ní gbọ́ ìbẹ̀rù ọ̀hún. Ọlọ́run. Máa tẹríba fún ara yín ní ìbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin aya. ẹ máa tẹríba fún àwọn ọkọ yín. Yes. gẹ́gẹ́ bíi fún Olúwa. Olúwa. Yes. nítorí pé ọkọ ní í ṣe orí aya. Okay. gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀. Bẹ́ẹ̀ni. òun sì ni olùgbàlà ara. Okay. nítorí náà gẹ́gẹ́ bí ìjọ ti tẹríba fún Kristi. Yes. bẹ́ẹ̀ sì ni kí àwọn aya kí ó máa ṣe sí ọkọ wọn ní Okay. òdodo. Yes. ẹ̀yin ọkọ. Ẹ̀yin ọkọ wọn náà ní tiẹ̀. fẹ́ràn àwọn aya yín. Fẹ́ràn aya rẹ. Kristi sì ti fẹ́ràn ìjọ. Gẹ́gẹ́ bí Kristi fi fẹ́ràn ìjọ tó sì fi ara rẹ̀ fún. Yes. kí òun kí ó lè sọ ọ́ di mímọ́ lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú Ní agbada omi. Yes. kí òun kí ó lè mú un wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó ní ògo ní àìní àbàwọ́n Bẹ́ẹ̀ni. tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Okay. bẹ́ẹ̀ ni ó tọ́ kí àwọn ọkùnrin kí ó máa fẹ́ràn àwọn Àwọn aya wọn. bí Yes. àwọn tìkára wọn. Bẹ́ẹ̀ni. ẹni tí ó bá fẹ́ràn aya rẹ̀ ó fẹ́ràn tìkára rẹ̀ Bẹ́ẹ̀ni. nítorí kò sí ẹnìkan tí ó Tí ó kórìíra rẹ̀ bí kò ṣe pé. bí kò ṣe pé kí ó máa bọ́ Bẹ́ẹ̀ni. kí ó sì máa ṣìkẹ́ rẹ̀ Bẹ́ẹ̀ni. bí Kristi sì ti ń ṣe sí ìjọ. Yes. nítorí pé àwa ni ẹ̀yà ara Àwa ní ẹ̀yà rẹ̀ àti ti ẹran ara àti rẹ̀ ti ẹran ara rẹ̀ àti ti egungun ara àti ti rẹ̀. egungun rẹ̀. nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá Máa àti gbọ́. ìyá rẹ̀ sílẹ̀ Òfin àkọ́kọ́. sì dàpọ̀ mọ́ aya rẹ̀ Fi bàbá àti ìyá sílẹ̀. di ara kan. Yes. àṣírí ńlá ni èyí Bẹ́ẹ̀ni àṣírí ni ṣùgbọ́n èmi ń sọ nípa ti Kristi àti ti àti ìjọ. Yes. ṣùgbọ́n kí Amen. olúkúlùkù yín kí ó fẹ́ràn aya Yes. rẹ̀ gẹ́gẹ́ bí òun tìkára rẹ̀ Bẹ́ẹ̀ni. kí aya kí ó sì bẹ̀rù ọkọ rẹ̀. Hallelujah. Amen. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ sì dúró báyìí náà. Yóò dára fún yín. Ẹ ṣeun. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Ohun tí Ọlọ́run wí. Tí a rí àkọsílẹ̀ rẹ̀ láti ẹnu ìránṣẹ́ rẹ̀ tí ń ṣe Pọ́ọ̀lù apostoli. So òun ni Bíbélì sọ yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wò ká tún gbé ìgbà ọ̀nà mìíràn. Ọ̀nà tí ó gbà yé wa dáadáa. Òpó mẹ́rin tí ó di ìgbéyàwó mú.
kó lè yé wa dáadáa. Òpó ìkíní a pè orúkọ rẹ̀ ní oúnjẹ. Hello. Òpó mẹ́rin pàtàkì tí ó di ìgbéyàwó mú. Fún àǹfààní ẹni tẹ́ fẹ́ ṣe ìgbéyàwó lọ́jọ́ Sátidé tàbí tẹ́ ti ṣe ti yín kọjá, tẹ́ tí mọ ìrìn àjò tó ń bẹ láàrin ìgbéyàwó, oore ọ̀fẹ́ lórí bàbá yìí. Ṣé ní kó tètè farabalẹ̀ tó bá kọ sílẹ̀ kó kọ sílẹ̀ torí pé yóò ṣàǹfààní fún ọ. Òpó ìkíní tí ó di ìgbéyàwó rẹ mú, Sister Margaret, Auntie Philippine, Uncle Tayo, òpó mẹ́rin tí ó di ìgbéyàwó rẹ mú. Brother Gbénga yìí mo bá sọ̀rọ̀ tẹ́ ń jiyàn yín o. Òpó mẹ́rin tí ó di ìgbéyàwó rẹ mú. Ìyẹn ni pé ẹ̀yin obìnrin, ìkíní ni oúnjẹ. Má jẹ́ kí òpó oúnjẹ ó wọ́n, má jẹ́ owó. Tí obìnrin bá ti lè ṣe oúnjẹ, ọkùnrin tí wá ní, ṣé ẹ lè gba gbogbo ẹ lè gba anything lọ́wọ́ ọkùnrin tó bá ti febi pa. Kì í ṣe gbogbo ọkùnrin ló mọ oúnjẹ ṣe. Ṣùgbọ́n òpó ìkíní láti di ìgbéyàwó rẹ mú, òun náà ní láti lè jẹ́ kí ìfẹ́ ọkọ rẹ kí ó fà mọ́ oúnjẹ tó ń ṣe. Tí oúnjẹ ilé tí ó bá ti wà tó tẹ́ ọkọ lọ́rùn, kò ní lè jáde síta dépò tí ò lọ wo oúnjẹ ibi míì tí Sátánì ó ti gbé. Òpó ìkíní nìyẹn o. Ayọ̀mídé. Ayọ̀mídé. Adesmark production. Ayọ̀mídé. Àwọn ló tún gbòde. Ayọ̀mídé. Individual production. Ayọ̀mídé. Àwọn ló lè ṣe o. Ayọ̀mídé. Ìgbéyàwó ló fẹ́ ṣe. Ayọ̀mídé. Ọmọ ló fẹ́ kó o. Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o. Fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé, ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe, ẹ jẹ́ má fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o. Adesmark Productions, bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀, ẹ pè Adesmark 07956 921 064. Ayọ̀mídé. Ayọ̀mídé. Adesmark production. Ayọ̀mídé. Àwọn ló tún gbòde. Yóò dára fún ọ. Oúnjẹ báwo ni ìlú òyìnbó láwà, ọ̀dà ẹ jẹ́ kí wọ́n ṣe àlàyé yẹn dáadáa. Ìdí tí òpó yìí ò fi gbẹ́dọ̀ yẹ àti ewu tó wà ń bẹ nígbà tí òpó yìí bá yẹ. Ohun tí Sátánì ń fẹ́, òun náà ni nínú òpó mẹ́rin wọ̀nyí kí wọ́n máa mì, kí wọ́n máa lè ṣe kí ni o, kí wọ́n máa lè gbé kí wọ́n máa lè gbé ìdílé yẹn ró. Òpó ìkíní tí í ṣe tí oúnjẹ, ó lè máa ṣe oúnjẹ gẹ́gẹ́ bí obìnrin nígbà tó wà lójú ọ̀nà. Ọjọ́ tí iyọ̀ ọjà, ọjọ́ tí iyọ̀ ọjà, ọjọ́ tí ó dùn. Ṣé mọ ọkùnrin, ìwà ọkùnrin ni pé torí pé a sì nífẹ̀ẹ́ rẹ lójú ọ̀nà, tó bá ń bèèrè tó pé ṣé wọ́n ló ṣe spaghetti, èmi ni yes, ó máa sọ do you like it? Yóò sọ pé yeah, it's alright. Oh sure, yeah. Irọ́ ló ń pa. Sórí spaghetti yẹn kọ́ wọ́n ń jẹ nílé wọn. So ṣùgbọ́n yóò máa bá fi ìfẹ́ jẹ́ àti ìtìjú torí pé ò tí ì délé. So ìgbà tó bá wá délé, ohun tó yẹ kó ti ṣe náà ni pé kó tó délé ló ti yẹ kó ti máa béèrè pé irú oúnjẹ gan wo ló fẹ́ràn láti máa jẹ. Tó bá sọ fún pé tán bí eré bí àwàdà kó kẹsọ pé tán what is your favorite food? Ó máa sọ fún ẹ, kò ní ronú kó tó sọ tùpẹ́ because ó mọ̀. What is your favorite? Hey, it's eba. I'm a Nigerian. I can eat eba. Then you laugh. Òótọ́ yẹn ni kò yọra dì mú. Ó ti sọ. Sórí tó bá wá délé tó bá mẹ́bàá tẹ̀. Ó jẹ́ pé gbogbo ẹ̀bà tó tẹ̀, ó ní kó bá ń tẹ̀bà lọ́jọ́ kan. Ní ìkókó tó wà mẹ́rí gúdugùdu gbogbo ẹ̀ wá níbà kan. Ló kó sínú abọ́ ló wá ní kó wá máa jẹ. Wá sọ pé Dayo, do you like it?
like this no òpó ti ń crack. Oúnjẹ ó ṣe pàtàkì. Ìwé mímọ́ sọ fún wa pé arábìnrin tí a gbé orúkọ rẹ̀ ní Esther ayaba oúnjẹ ló fi wín ní ọkàn ọba pé kábíyèsí màá fẹ́ kẹ́ wá sílé ọ̀dọ̀ mi lọ́la màá ṣe oúnjẹ àdídùn fún yín. Ọba jẹun tán ní béèrè ìlọ́po méjì ohun tó bá fẹ́. Tó bá ṣe oúnjẹ tó dáa fọ́kọ wàá lè gbádùn ọkọ. O fẹ́ travel ni, o fẹ́ ṣòwò ni, o fẹ́ ṣe gbọ́, o fẹ́ ṣàwò. Gbà tó bá jẹun tán ni kò sọ má béèrè lọ́jọ́ kejì kò ti fún ó ti wá dẹni tó jẹ́ pé tó bá ti kúrò nílé táwọn ọ̀rẹ́ rẹ̀ bá tẹ̀ sọ pé tí a lọ sí restaurant ń lọlé wife mi ó ti ṣe oúnjẹ sílẹ̀ tí n bá jẹun níta ó mọ̀ òpó kan ní ẹ tó ti dì mú sórí báyìí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tó délé ó ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ó délé ohun ẹkùlé ó ṣàdáfíà ni ó expect pé kóúnjẹ ó wà lórí tébù. Ìwọ náà wá ṣàkíyàn díẹ̀ in fact mo sùn lónìí ó tiẹ̀ ti rẹ̀ mí gan ṣẹ́rí kìíní kan tó ń yọ mí lẹ́mí ìtẹ̀mọ́ lẹ́nu ìjọba àwáwí nìyẹn. Sórí lẹ́tà tó ń kọ lẹ́tà pé tó bá wù ọ́ kó jẹun tó bá wù ọ́ má jẹun. Sátánì ó wà máa interpret ẹ̀ sí létí. Sórí ìyàwó tó fẹ́ ó lóun sùn ìwọ sì ti ṣiṣẹ́ lọ látàárọ̀ tó jẹun tó expect pé kó bó oúnjẹ nílé. Ṣé obìnrin ló fẹ́ yìí? Ọkùnrin mi ò ní sọ̀rọ̀ akàndédé mú ṣẹ́ẹ̀tì ẹ̀ á jáde ó wá ilé oúnjẹ lọ nìyẹn o. Ìgbà tó bá sì ti wá délé búkà kan Sátánì ó ti ṣètò ẹni tí ó lọ pàdé rẹ̀ tí ó bá yé eyín jẹ́. Akàndédé gbóbìnrin kan tí ó sáfẹ̀ ẹ̀lẹ́ ń kú ṣe dáadáa ní ẹ̀pẹ̀lẹ́ àmọ̀rí yín kò mọ̀ rí o. Ọ̀rọ̀ àjò lè ń ṣe kí lẹ fẹ́ kí ló wà a ní bọ̀kọ̀tọ̀ a ní ìgbín a ní ẹ̀rìn ìrìn a ní ti ẹṣin a ní ti gbogbo ẹ̀ la ní ṣe ní jọ̀wọ̀lọ̀ ṣe ní ṣàkì ṣe ní ló wà. Wọ́n wá lọ kó gbogbo ẹ̀ sórí abọ́ fún. Kì í ṣe oúnjẹ yẹn ní Sátánì fẹ́ kó target bí kò ṣe obìnrin tí wọ́n rán sí ni yóò máa kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́fà ẹ̀lẹ́ ọkùnṣẹ́ gbádùn oúnjẹ yẹn ẹ̀lẹ́ sá ìní kan a sì tún láìkí aṣọ yín o ẹwà o ìlú iná lẹ́wà ṣá. Sórí tó bá ṣe ọ̀nà yẹn òun ló fi ń penetrate sí ọkàn arákùnrin yìí o. Ọkàn arákùnrin ó jẹ oúnjẹ yẹn ó dùn lẹ́nu ẹ̀. Tó bá wá di ọjọ́ kejì tàbí tó bá kúrò ní ilé oúnjẹ yẹn ẹ̀mí yẹn àti ọ̀rọ̀ tó ń gbọ́ ẹ̀mí yẹn wá sọ fún mi pé ṣe báwọn èèyàn nìyẹn wo bọ́mọbìnrin ṣe bóbìnrin nìyẹn wo bó ṣe ń pọ́n ọlé tó ń kíyàn ẹ̀pẹ̀lẹ́sà ẹ̀ṣẹ̀ kìíní kan bó ṣe tiẹ̀ ní yóò wá sọ fún ok máa tú wá sí bíbá yẹn ó di kọ́sọ́mọ̀ ọbẹ̀ nìyẹn o. Ṣùgbọ́n ìṣòro tó wà fún wọn obìnrin òun náà torí pé ó ti lọ jẹun níta bàtí tó dé ńgbà tí ó ti sọ nǹkan kan ìwọ náà dákẹ́ ewu wà ń bẹ́ẹ̀. Ó wá di ọjọ́ kejì sọ ọjọ́ kẹta lọ sí níbo ló tẹ̀ tí ó jẹun sùn lánàá wá níbo lẹ lọ má wọrí tó bá ti ń gbọ́ yẹn ewu wà. Òpó tó bá ti bẹ̀rẹ̀ sí mì ó dàbí eyín tó fẹ́ yọ. Ṣùgbọ́n báyìí má jẹ́ kí òpó kankan ó mì. Ẹyọkan láti sọ̀rọ̀ rẹ̀ òpó oúnjẹ. Tí Sátánì bá máa gbógun ti ilé agbógun ti òpó oúnjẹ a mú kí oúnjẹ ìyàwó kó sún ọkọ. Níwọ̀n ìgbà tí ó bá ti jẹun nílé mọ́ á bẹ̀rẹ̀ sí transfer rẹ̀ láti ilé kan láti ibì kan débi kan tó fi rí ogun àgbákò obìnrin míì. Ó sì ṣeéṣe kó má lógun àgbákò obìnrin kó lọ́jọ́ ogun kó sì kú ìwọ náà wọ́n sọ pupa. So má jẹ́ kí òpó ilé rẹ̀ ó fọ́ má jẹ́ owó. Gbogbo aládùúrà lónìí gbogbo òpó tó ń mì kí ẹ̀mí mímọ́ kó máa bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe rẹ̀ ní orúkọ Jésù Kristi. Má wulẹ̀ jẹ́ kó mì o
But pastor, in a situation tó jẹ́ pé ọkọ lọ síbi iṣẹ́ ìyàwó náà lọ ṣiṣẹ́ àbí ó ti rẹ gbogbo àná èèyàn sì ṣe ṣóbìnrin wa wáyé òṣì ni àǹtí obìnrin ò wáyé òṣì ṣùgbọ́n obìnrin wáyé oríire. Ṣé ẹ mọ àwọn tó ní ìbùkún jù tọ́lọ́run bùkún fún jù? Ẹ̀yin obìnrin ni. Àwọn tó ní ọgbọ́n jù tó sì ní agbára jù, ẹ̀yin obìnrin ni. Ṣé rí obìnrin ó lè ṣe nǹkan bíi 4-5 lẹ́ẹ̀kan náà tẹ́ ẹ sì ní ṣe mistake. Bẹ́ẹ̀ ni obìnrin ẹ lè ṣe nǹkan bíi 4-5 lẹ́ẹ̀kan náà tẹ́ ẹ sì ní ṣe mistake. Ìkíní ni wípé ẹ̀yin obìnrin ẹ gbọ́ tẹlifóònù ẹ máa ánsà fóònù létí, ọmọ yín kígbe ẹ ń po mílíkì lọ́wọ́, at the same time ẹ gbọ́ ọbẹ̀ kaná ẹ máa wo ọbẹ̀ tẹ́ gbé kaná yẹn, ẹ̀yin lẹ́ ń wo ọbẹ̀, ẹ̀yin lẹ́ ń tọ́jú ọmọ tẹ́ ń po mílíkì ọmọ, ẹ sì ń dáhùn tẹlifóònù. Ẹ̀yin ẹ jẹ́ kọ́kùnrin ó ṣe méjì inú ẹ̀ ó máa dàbàrú. A lè ṣe torí pé multipurpose task yẹn kò sí nínú ọpọlọ tiwa. Ọlọ́run wá fún ẹ̀yin obìnrin ní ọgbọ́n ìṣàkóso. Olúwa ni mọ̀ pé àwa ọkùnrin tiwa ni láti gbọ́ ká ṣe jàùjàù ká ti lọ action man ni wá. Ṣùgbọ́n obìnrin, ìwé máa ní obìnrin rere oníwà rere òun ni adé ọkọ. Nígbàtí àwọn ará gbogbo yẹn kò ọkùnrin kíní àyàwó àti lọ síbẹ̀ ẹ má bínú máa bá sọ̀rọ̀ ẹjọ́. Ìwé máa sọ fún wa pé situation kan ṣẹlẹ̀ nígbàtí Dáfídì tó lọ bá arákùnrin kan pé tọ̀ èmi àti sójà mi ẹ fún mi lóúnjẹ ẹjọ́ àwọn sójà yìí wà ń bí atọ́jú wọn nísìn àgbógun tí wọ́n ṣùgbọ́n nísìn a nídìí oúnjẹ. So ní bàbá iṣẹ́ kí lórúkọ tẹ́ ok so ó ní ọkọ wa ránṣẹ́ ló wá sọ fún pé ẹ̀yin wo ẹ ṣiṣẹ́ oúnjẹ sí mi lọ́wọ́ ni, who are you? Ìgbà tí Dáfídì wá gbọ́ ní ránṣẹ́ àgbẹ̀ ok ó wà láàyè ló ṣe sọ̀rọ̀. Ìwé mímọ́ wá sọ fún wa pé lẹ́sẹ̀kẹsẹ̀ ìyàwó arákùnrin Nábálì ó gbọ́ ó tètè sá ta lẹ sọ pé wá ta ló bèrè oúnjẹ? Dáfídì ó yá tètè oúnjẹ kíákíá ẹ jí sẹ́yìn kìíní. Ó wá lọ gbé oúnjẹ yẹn ó tètè lọ gbé fún Dáfídì pé ẹ má bínú sá ó ṣe mọ̀ pé ọ̀rọ̀ ọkùnrin Bálámù àbí balẹ̀ borúkọ rẹ̀ ṣe rí ni ó yẹ ikú lórí ọkọ. Ìyàwó náà lè yẹ ikú lórí ọkọ. Àwọn tó ń gbógun tí wọ́n fẹ́ bá yí ọkọ rẹ̀ jẹ́ ó gbọ́ pé wọ́n sọ̀rọ̀ wọ́n sọ pé ok ẹ má bínú ẹjọ́ má bá sọ̀rọ̀ ó lè yẹ ikú. So in this case ìwà ọkùnrin àti ìwà obìnrin administration yín yàtọ̀. Ìdí nìyẹn tọrọ yín ẹ̀yin obìnrin mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin màmá wa mò ń bá sọ̀rọ̀. Ìdí nìyẹn tí ọ̀rọ̀ obìnrin tó fi dàbí ọfà lára ọkùnrin. Ọ̀rọ̀ ẹnu yín ó máa gbóná o. Ṣé rí tí ọkùnrin bá fi máa sọ 2-3 ẹyọ kan tẹ́ ẹ bá sọ ó máa ibi tí ó ti bá oníkálùkù ó kàn yà ni. So Ọlọ́run fún yín ní àṣẹ ọ̀rọ̀ fún ìrànlọ́wọ́ fún ààbò fún ohun gbogbo ẹ̀yin ní obìnrin. Ìdí nìyẹn tí Olúwa fi ìkáwọ́lé lé yín lọ́wọ́. Ẹ̀yin lẹ máa ṣe ìtọ́jú ọmọ torí pé ilẹ̀ wà nílé inú yín ni ọmọ gbé fún odindi oṣù 9. Ọmọ mọ̀ yín ju bàbá rẹ̀ lọ. Bàbá ṣẹ̀wá máa kọ́ ìwà ọmọ ni ṣùgbọ́n ọmọ ti mọ̀ yín. Ìdí nìyẹn tó jẹ́ pé tí ìyá àti bàbá tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé ipá ni ti bàbá kò ju ẹgbá lọ kò ju agídí lọ. Wọ́n prefer láti sọ mọ́ mi torí pé ẹ̀yin ni ìyá. Ọlọ́run ó sì bí oníkálùkù ojúṣe rẹ̀
fún ìgbésí ayé wa. So òpó yìí kò gbúdọ̀ bàjẹ́ o, kò gbúdọ̀ wó o, òpó yìí ó gbúdọ̀ wà láàyè. ẹ bá ní ń wí èmi lè wí dọ́là, ẹ bá ní ń sọ ọ́ mo máa lè sọ di tomorrow. Mo gbèdé mo gbèdé mo gbèdé o bàbá rere mo wí. Mo gbèdé mo gbèdé mo gbèdé o bàbá rere. Ho ho ho. Ayọ̀mídé. Hey hey hey. Ayọ̀mídé. Adesmark production. Ayọ̀mídé. Àwọn ló tún gbòde. Ayọ̀mídé. Individual production. Ayọ̀mídé. Àwọn ló lè ṣe o. Ayọ̀mídé. Ìgbéyàwó ló fẹ́ ṣe. Ayọ̀mídé. Ọmọ ló fẹ́ kó o. Ayọ̀mídé. tó bó ṣe jẹ́ lẹ ti gbọ́ yẹn o fún professional video coverage ìyẹn digital tí ò jẹ́ ṣẹ́jú wàìwàì láyé ayẹyẹ káyẹyẹ tí kò ní gbàgbé tàbí àtúnṣe ẹ jẹ́ má fowó jóná pẹ̀lú àwọn pọ́kúlówó emergency video men kọ́lọ́run ṣọ́ wa ń bẹ̀ o Adesmark Productions bẹ́ẹ̀ ni Adesmark yàtọ̀ ẹ pè Adesmark 07956 921 064. Ho ho ho. Ayọ̀mídé. Hey hey hey. Ayọ̀mídé. Adesmark production. Ayọ̀mídé. Àwọn ló tún